إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم الودود الكريم يأخذ فيبقي ويبتلي فيلطف ويقضي فيرحم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أمر بإكرام الأيتام وصيانة حقوقهم والتوفير الحياة الكريمة لهم وأشهد أن محمدا عبده ورسوله وجده الله يتيما فآواه وضالا فهداه وآئلا فأغناه اللهم صل وسلم وبارك على المصطفى محمد وعلى أتباعه ومن والاه. أيها المسلمون الكرام، أيها المستمعون الأكارم، السلام عليكم ورحمة الله وبركاته. ọpẹ́ ni fún Ọlọ́run ọba àgbáláyé, ọba olébùrúkẹ́, ọba aláàánú jùlọ lórí àwa ẹ̀dá. A kí ọba náà, ọba olùfẹ́ àwa ẹ̀dá tó dá, tó yẹ pé nínú ìfẹ́ ọba náà sí wa náà ni gbogbo ohun tí a ní ìdí nínú ìgbésí ayé wa tí ó ṣe wá láǹfààní, tí ó jẹ́ kí ayé kó máa lọ bó ṣe yẹ àti bó ṣe tọ́, kò fi kankan pamọ́ fún wa, gbogbo ẹ̀ ló ṣe ní àlàyé fún wa, ló fọ́ sí ọwẹ́ fún wa. Kò sí nǹkan tó lè kó ìparun bá wa tí Ọlọ́run bá ò fi mọ̀ wá, yálà nínú Al-Qur'an àbí gbẹnu òjíṣẹ́ rẹ̀ Ànábì wa Muhammad. A kí ọba náà, ọba tó já sí pé òun ló ní ìṣẹ̀mí, a máa gba ìṣẹ̀mí ẹni tó bá wù, a sì máa fi ẹni tó bá wù sílẹ̀ nígbà tásìkò ẹ̀ bá ti tó lọ́dọ̀ Ọlọ́run. A kí ọba náà, ọba tí a máa fi dáadáa àti ìkan tó kù fi dán àwọn ẹrú ẹ̀ wò lórí ilẹ̀ nínú ayé tá a wà yìí. Ọba aláàánú tí ọba dán wa wò pẹ̀lú aburú, a tó máa fi àánú rẹ̀ fi kángun àdánwò ní fún wa. A kí ọba náà, ọba tí tó bá dá ẹjọ́, tó bá sì pè gbogbo nǹkan, tó bá lè ní ara àwa ẹ̀dá, ọba náà tó máa ṣe àánú wa, a máa kẹ́ wa. A dá ọpẹ́ fún ọba náà o. A wá tọrọ kẹ́ àti ìgẹ̀ àti ọlá àti ọlà àti àlàáfíà àti ìbùkún látọ̀dọ̀ Ọlọ́run fún aṣíwájú wa Ànábì wa Muhammad. Ànábì tó já sí pé ọba náà ó wù fún rẹ̀, ó pè bùbú rẹ̀, ó ṣe kádàrá ẹ̀ ní pé kó wáyé ní ìwáyé aláìní bàbá. Ó dé ayé, kò bá bàbá ẹ̀ láyé. Ó wù Ọlọ́run ló ṣe Ànábì wa Muhammad bẹ́ẹ̀. Ló jẹ́ pé ọ̀nà tó gbà wáyé nù, ọ̀nà tó wù Ọlọ́run pé kí Ànábì kó gbà wáyé náà ni kó má bá bàbá ẹ̀ láyé, kó wáyé ní ìwáyé ọmọ òrukàn. Ó wá ń sọ fún Ànábì rẹ̀ pé a dá ọ ní ìṣẹ̀dá ọmọ òrukàn, ó sì ríra ẹ lẹ́ni tó ti nù, tó sì lójú ọ̀nà, àmọ́ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run a fi ìwọ Ànábì mọ̀nà. Ó ríra rẹ lẹ́ni tí ò ní nǹkan kan, tálákà, tí a sì wá dá ẹ ní ọlọ́rọ̀, a wá ṣe ẹ́ ní ọlọ́rọ̀. Ǹjẹ́ ìkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad náà, ẹni tí a ṣàlẹ́ṣà láàrin ẹ̀dá Ọlọ́run àti àwọn ará ilé ẹ̀ àti àwọn sàhábí ẹ̀ àti gbogbo àwọn ẹni tó tẹ̀lé gìgísẹ̀ Ànábì wa Muhammad. A wá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Sunna TV Yorùbá níbikíbi tẹ́ ẹ wà, tẹ́ ẹ ti ń gbọ́ wa, tẹ́ ẹ ti ń wò wá. A kíra wa pé àkókò ọ̀wọ̀ tá a wà yìí,
akíra wa ní kíkí ọlá, kíkí àlùbáríkà, kíkí ìkẹ́, kíkí ọlá, kíkí àlàáfíà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Amma ba'd, lẹ́yìn ìwà àgbà náà, èyí tí a mú wá fúnra wa lénìí tí ó jẹ́ ìṣítí àti wáàsí tèní, ó dúró lórí ìṣe àkọlé kan àwọn ọmọ tí ò ní bàbá, àwọn ọmọ tí wọ́n wáyé tí wọ́n ṣàfẹ́kù bàbá wọn, yálà kí wọ́n tó wáyé ni nínú oyún ni wọ́n wà ní bàbá náà ti jáde láyé, àbí lẹ́yìn ìgbà tí wọ́n sọ̀kalẹ̀ sáyé ni bàbá pẹ̀pùdà. Àwọn ọmọ yìí là ń pè ní ọmọ òrukàn, àwọn kan máa pè ní ọmọ òrukàn. Ọmọ Yorùbá tí ó jókòó ni pé ọmọ òrukàn, ọmọ tí ń ronú kan bàbá ẹ̀. Wáàsí nípa wọn, ọ̀rọ̀ Ọlọ́run nípa wọn, ọ̀rọ̀ Ànábì wa Muhammad nípa wọn, ojúṣe wa nípa wọn, ipò ní Islam gbé wọn sí láwùjọ, kí ni ojúṣe wa lára wọn. Èyí ni àkọlé ọ̀rọ̀ wa ti èní. Láì ní fi àkókò fi ṣe òfò. Ẹ rí ìṣẹ̀mí gẹ́gẹ́ bá ṣe sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa, bá ṣe sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa pé ìṣẹ̀mí àti àìsí láyé, ìyẹn ni pé ìṣẹ̀mí àti ikú ọwọ́ Ọlọ́run ni gbogbo ẹ̀ wà, inú mọ́ Ọlọ́run ló wà. Ọba yìí náà ni ọba tó já sí pé òun ní máa ń gbẹ̀mí ẹni tó bá wù ní ìgbà tó bá wù. Nígbà tó bá wù yóò gbẹ̀mí ẹni tó bá wù, yóò sì máa ní kẹ́ni tó kù tí ò tí ì lọ kó máa wà láyé. Èyí tí Ọlọ́run bá ṣe àdánwò ni ó fi ṣe fún ẹni tó kù, àdánwò ni fún ẹni tó kù lẹ̀ tí ò tí ì kú, torí pé nígbà tí ń sọ̀rọ̀ fún wa pé òun lòun dá ìṣẹ̀mí, òun lòun dá ẹni tí ó ti kú àtẹni tó ń bẹ láyé, ikú àti ààyè òun lòun ní, gbogbo méjèèjì àdánwò ni fẹ́ni tó kú. Kí ló ṣe nígbà tó wà láyé? Àdánwò ni. Fẹ́ni tó kù láyé, kí ló fẹ́ ṣe lẹ́yìn ẹni tó ti lọ kí lòun náà fẹ́ ṣe? Àdánwò ni. Nígbà míì Ọlọ́run bá a máa gba bàbá ní ọwọ́ ọmọ, yóò á fi àdánwò ikú bàbá ni yóò fi dán ìyàwó, báwo ló fẹ́ ṣe ọmọ nígbà lẹ́yìn ikú bàbá ẹ̀. Nígbà míì ìyá ni ó gbà, àdánwò náà ni wàá fi ọmọ ní ṣe fún bàbá tí ìyá ẹ̀ lọ, fún bàbá tí ìyá ọmọ tí ìyàwó ẹ̀ lọ tó fọmọ́lẹ̀ fún. Àdánwò ni. Tó bá sì wọ Ọlọ́run gbà mí, a máa palẹ̀ mọ́ àwọn méjèèjì àti bàbá àti ìyá, ọmọ ò ní rí àǹfààní ọ̀kan nínú wọn nígbà tó wà láyé, wọ́n ti pèpòdà. Ọmọ yìí wá di ọmọ òrukàn, yóò wá di ọmọ tí ò ní bàbá àti ìyá, tí ó máa wá ní bùkátà sí ojúṣe tí ìyá gbọ́dọ̀ ṣe tí wọ́n bá ń bẹ láyé àti ojúṣe tí bàbá gbọ́dọ̀ ṣe lára rẹ̀ nígbà tí wọ́n bá ń bẹ láyé, àti ẹ̀ràn jẹ tí ọmọ máa ń jẹ ẹ̀ràn bàbá ẹ̀ àbí ìyá ẹ̀, àti èyí tí òbí pàpà máa ń jẹ, ẹ̀ràn tí òbí pàpà máa ń jẹ, ẹ̀ràn ọmọ tí òbí pàpà máa ń jẹ. Ọmọ yìí yóò wá pàdánù ẹ̀, yóò wá ṣàfẹ́kù ẹ̀. Yẹtíìm tí ń tà ń pè ní ọmọ òrukàn, kádàrá Ọlọ́run bá ní, àkọọ́lẹ̀ Ọlọ́run bá ní máa fi ń wáyé. Gẹ́gẹ́ bá a ṣe sọ pé ọmọ tó bá lọ tí ó bá fi ìyá lẹ̀ àbó fi bàbá lẹ̀, àdánwò ńlá ni fún ẹni tó bá kú lẹ̀. Bí ó ṣe jẹ́ àdánwò fún bàbá nígbà tí ìyá bá lọ sí ọmọ, bẹ́ẹ̀ ni ó jẹ́ àdánwò fún ìyá nígbà tí bàbá bá lọ sí ọmọ. Bẹ́ẹ̀ náà ni ó sì á padà jẹ́ àdánwò fún àwọn mọ̀lẹ́bí tí Ọlọ́run bá ní kí wọ́n ṣẹ́kù lẹ́yìn ikú bàbá àbí ìyá àbí àti ìyá, tọ́lọ́run ní kí wọ́n ní ìbátan pọ̀ pẹ̀lú bàbá ọmọ. Àdánwò ni ọmọ yìí yóò máa jẹ́ fún wọn nígbà tí bàbá wọn bá kú. Bákan náà àdánwò ni fún ọmọ gan fún rẹ̀, ipe ṣé wáyé tó wáyé tí ò rí bàbá ẹ̀ láyé náà ni yóò fi káwọ́ gbéra, ni yóò fi sọ pé tòun ti tán, ayé tòun bàjẹ́,
òun ò lè gbégbá orókè, òun ò lè rí nǹkan kan ṣe láyé, òun ò lè rí ipò kan mú láyé mọ́. Àdánwò ni fóun náà. Ǹjẹ́ àdánwò ni ikú fún gbogbo ẹnìkọ̀ọ̀kan wa, fún ohun tá a fi lẹ̀ àti ohun tó ṣẹ́kù lẹ̀. Ọlọ́run bá ń sọ báyìí fún wa ní Al-Qur'an. Ó ní nínú Suratul Anbiya, ó ní kullu nafsin dha'iqatul maut wa nabluukum bisharri wal khairi fitna wa ilayna turja'un. Gbogbo ẹ̀mí kankan ni ó tọ́ ikú wò, àti ikú àtààyè a máa fi dán yín wò, a máa fi ṣe àgbéyẹ̀wò yín, báwo lẹ fẹ́ ṣe, ara wo lẹ fẹ́ dá, iṣẹ́ wo lẹ fẹ́ ṣe níṣẹ́ rere. Àdánwò ni ìjẹ́ ọmọ òrukàn o fún àwọn mọ̀lẹ́bí ọmọ òrukàn, ìyá ọmọ òrukàn, ẹ̀gbọ́n bàbá ọmọ òrukàn, àbúrò bàbá ọmọ òrukàn, gbogbo ẹni tí ọmọ òrukàn ní ó bá tán. Àdánwò ni ikú bàbá ẹ̀ àti ọmọ náà tó ṣẹ́kù. Àdánwò ni Ọlọ́run fi ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. Kódà àdánwò ni fún àwùjọ àti àwọn gbogbo mọ̀lẹ́bí. Àdánwò ni fún wọn. Báwo ni wọ́n fẹ́ ṣe ọmọ òun gbà? Ẹ̀yin ọmọ ìyá wa ní Islam, nígbà tí Ọlọ́run bàbá ṣẹ́ ọmọ òrukàn kù, tí ó ti gba bàbá lọ́dọ̀ ẹ̀, àbí tí ò ní bàbá àti ìyá, Ọlọ́run bá ń sọ fún wa ní Al-Qur'an wípé gẹ́gẹ́ bí ìmọ̀ tí Islam ó fi mọ̀ wá pé ikú bàbá ọmọ kò ní kí ọmọ kó má jẹ nǹkan ní ayé ẹ̀, kò ní kí ọmọ kó má rí ọwọ́ mú láyé ẹ̀, kò tìna ìtẹ̀síwájú àti ìdàgbàsókè, kò tìna ẹ̀ mọ́ ọmọ tí bàbá ẹ̀ bá kú. Mélòó ni ọmọ òrukàn tí ó rí ipò ńlá mú nínú ìgbésí ayé ẹ̀, tí ó ń rí àwọn àyè ńláńláńláńlá, àwọn ipò ńláńláńlá, àwọn kó orípa ńláńláńlá nínú ìdàgbàsókè àárín ìlú, ìdàgbàsókè ayé, tí wọ́n jẹ́ nìkan èèyàn pàtàkì. Wọ́n dépò ńlá níbi ìmọ̀, wọ́n gbajúmọ̀ ni wọ́n nímọ̀, wọ́n sì ní òkìkí, tòun ti bí wọ́n ṣe jẹ́ ọmọ òrukàn tí kò sí bàbá fún. Mélòó la fẹ́ kà, mélòó la fẹ́ sọ. Mélòó sì tún ni ẹni tí ó bá bàbá ẹ̀ láyé, tòun ti ìtọ́jú àti àbójútó àti gbogbo wàhálà tí àwọn òbí ní ṣe lérí ọmọ ni. Mélòó la rí, àbí àìmọye látún máa rí tí kò jámọ́ kankan nínú ìgbésí ayé. Ǹjẹ́ ká fi mọ̀ pé ikú bàbá ọmọ kò ní kó má jẹ nǹkan nínú ìgbésí ayé. Tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó tiẹ̀ tó ní àpèjúwe fún wa. Ṣebí Ànábì Muhammad sallallahu alaihi wasallam kò tí ì rí mọ́lẹ̀ ayé, kò tí ì wáyé kí bàbá tó jáde láyé. Bákan náà, lẹ́yìn ọdún kẹfà tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wáyé, ó tún pàdánù ń jẹ́ yatimul abawain, kò ní bàbá kò ní ìyá láàrin ọdún 5, kò rí bàbá ẹ̀ kó tó wáyé. Lẹ́yìn ọdún kẹfà tó wáyé, ìyá náà tún lọ. Ẹ wo pò Ànábì Muhammad ní àgbáyé láti ànádè ní títí di ọ̀la. Bó tẹ̀ jẹ́ pé Ànábì Ọlọ́run bá ní, ẹ bá kàtàn ẹ̀ náà rí pé Ànábì gbìyànjú púpọ̀ níbi ìṣesí ẹ̀, níbi ìhùwàsí ẹ̀, níbi ọrọ̀ ajé, níbi iṣẹ́ tó ṣe, kó tán kọ́lọ́run tó wá sọ di Ànábì gbìyànjú. Ẹ wo pò tí Ọlọ́run bá gbé Ànábì Muhammad, ẹ wo pò tí Ọlọ́run gbé sí. Èyí fi ń hàn wá pé jíjẹ́ ọmọ òrukàn kò ní ká má jẹ nǹkan kan láyé. Bákan náà, tabako lórí Ànábì Muhammad sallallahu alaihi wasallam, ẹ jẹ́ ká tún lọ lórí Ànábì kan nínú àwọn Ànábì Ọlọ́run, náà ni Ànábì Isa alaihi salatu wasalam, tí a ń pè ní Jésù, tí wọ́n jẹ́ àrà nínú àrà tọ́lọ́run dáhùn láì ní bàbá, pẹ̀lú àì ní bàbá tiẹ̀ tó wípé ìyá nìkan ló ní, gẹ́gẹ́ bí àkídà wa mùsùlùmí tí Ọlọ́run bá fi mọ̀ wá. Ẹ wo Ànábì Isa, ẹ wo òkìkí tó ní, ẹ wo pò tó ní, ẹ wo orípa tó kó níbi iṣẹ́ Ọlọ́run láti kékeré ẹ̀ títí ó fi jáde láyé. Ẹ wo Ànábì Musa alayhi salatu wasalam bákan náà, tí a ń pè ní Kalimullah, tí ń bá Ọlọ́run bá sọ̀rọ̀ nínú àwọn Ànábì Ọlọ́run. Èyí tó pọ̀ jù nínú ìgbésí ayé ẹ̀, ó lò lọ́dọ̀ ọ̀tá Ọlọ́run Fìráúnà ni, kò lò ó lábẹ́sẹ̀ bàbá àti ìyá. Ó lò ó lọ́dọ̀ Fìráúnà ni. Tí a bá kà tán, tá a bá sì gbọ́ tán, Musa ò gbọ́dọ̀ ìyá ẹ̀ púpọ̀, kò rí ọ̀dọ̀ ìyá ẹ̀ gbé, kò rí àánú ìyá
bákan náà ni kò sì rí ti bàbá púpọ̀ kan ọ̀dọ̀ Fìráùn ló tọ̀ gẹ́gẹ́ bí ètò Ọlọ́run tòun ti bí ò ṣe rí ìyá ẹ̀ tọ́ tí ó sì rí bàbá tọ́ tí wọ́n sì ń bẹ láyé ẹ wo ipò tí Ànábì Musa alayhi salatu wasalam ẹ wo ipò tí ó pé ẹ wo ipò tó ní ẹ sì wo orípa tó kó bákan náà ẹ lọ rí Ànábì Yusuf alayhi salatu wasalam tó já sí pé Ànábì Yusuf al-Afif at-Tahir ẹni mímọ́ tó paramọ́ nínú àwọn ànábì Ọlọ́run ẹni tí Ọlọ́run bá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sùúrù tó fi ṣe aṣojú ilé owó ìlú Misra ẹ̀rí ànábì Yusuf ó ti pàdánù ìyẹ́ ní kékeré kò àtún á rí ọ̀dọ̀ bàbá ìgbé bàbá tó tún gbọ́dọ̀ tọ́jú ẹ̀ tí bàbá ó ṣàánú ẹ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ àwọn ọmọ bàbá wọ́n tún gbé wọn lọ sọ sínú kànga lórí pé wọn ò fẹ́ rí gbogbo tẹ̀yìn ó yé wa sí ànábì Yusuf ò gbọ́dọ̀ bàbá ẹ̀ títí ó fi jẹun tó jẹ́ èyí ni ń sọ fún wa yìí fi ń yé wa pé jíjẹ́ ọmọ òrukàn kò ní a má débi tá a fẹ́ dé tá a bá múra tá a bá sì nígbìyànjú ní fi ń jẹ́ àdánwò fún ọmọ tí ọba rẹ̀ lẹ́ni tí ò rí òbí tó bí láyé àbí tó pàdánù ẹ̀. Ẹ̀yin olólùfẹ́ wa nú ètò tí a ń bábọ̀ lórí agbọ́nrin Sunna TV Yorùbá ẹ̀rí tó bá já síbẹ̀ ọmọ òrukàn Islam fi ń yé wa pé àmánà ni ní ọrùn ẹnìkọ̀ọ̀kan wa àmánà ni ní ọrùn ẹnìkọ̀ọ̀kan wa gba Ọlọ́run fi ṣọ́ wa ni Ọlọ́run fi ṣọ́ wa ni Ọlọ́run fi ọmọ òrukàn ó fi ìtọ́jú wọn ó fi ṣọ́ wa ni mo fún ẹ̀tọ́ mo fún ẹ̀ṣọ́ ni tó sì ń wò wá báwo la fẹ́ darí wọn gbà ojúṣe ńlá ni tí ń bẹ ní ọrùn ẹnìkọ̀ọ̀kan wa tá a ní ọmọ òrukàn nínú ẹbí nínú ilé àbí tá a nínú ẹbí tá a sì mọ ọmọ òrukàn tá a sì níkápá láti ṣèrànlọ́wọ́ fún ojúṣe ńlá ni fún ẹnìkọ̀ọ̀kan wa a gbọ́dọ̀ ní àkíyèsí wọn a gbọ́dọ̀ ní àbójútó wọn a gbọ́dọ̀ ṣe àkólé kan wọn wọ́n gbọ́dọ̀ rí ìfẹ́ a gbọ́dọ̀ rí bá wọn lo ìfẹ́ irú ìfẹ́ tá ń bá àwọn ọmọ wa lò wọ́n gbọ́dọ̀ rí àmì ìfẹ́ pé àwọn ń wà láwùjọ kan tí wọ́n nífẹ̀ẹ́ àwọn a gbọ́dọ̀ ṣe àkólé kan ẹ̀kọ́ wọn àti títọ́ wọn títọ́ tilé àti ẹ̀kọ́ tìta tí a fi ń jẹ́yàn láyé ó di kókó ó di pàtàkì ọ̀rọ̀ yẹn ni pé kí a ṣe àkólé kan àwọn ọmọ yìí kí a darí wọn síbi tọ́tọ́ ká tọ́ka wọn síbi tó yẹ ká jẹ́ kí àwọn náà mọ̀ pé èèyàn làwọn láwùjọ ibikíbi tí wọ́n bá wà ká sì ṣe wọ́n ká rọ̀ wọ́n ká jẹ́ kí wọ́n jẹ́ èèyàn tí ó wúlò fúnra wọn náà tí wọ́n wúlò fún ẹ̀sìn wọ́n wúlò fún àwùjọ wọ́n wúlò fún ìlú wọ́n wúlò fún àdúgbò wọ́n wúlò níbikíbi tí wọ́n bá ti dé ojúṣe gbogbo ẹnìkọ̀ọ̀kan wa ni gẹ́gẹ́ bí ohun tí Islam pè wá sí. Islam ó pè wá ní ọ̀nà oríṣiríṣi borí àwọn oríṣiríṣi ọ̀nà ní Islam fi pè wá pé ká máa ṣe àpọ́nlé àti àkólé kan àwọn ọmọ òrukàn a gbọ́dọ̀ máa ṣe àpọ́nlé wọn tá bá wọnú Al-Quran oríṣiríṣi ọ̀nà ìgbàsọ̀rọ̀ ni Ọlọ́run bá fi bá wa sọ̀rọ̀ nínú Al-Quran nípa ìfòró wa sí ìmáa ṣe àkólé kan àwọn ọmọ òrukàn ní àpèjúwe Ọlọ́run bá sọ fún Al-Quran inú Suratu Duha ó ní fa ammal yatima fala takhar ètì ń bá rọ̀bọ̀ ètì ń bá àwọn ọ̀rọ̀ kọ̀bọ̀ ó ní fa ammal yatima fala takhar ṣó wá rí ọmọ òrukàn má ṣe yẹpẹrẹ má ṣe yẹ̀yẹ́ má ṣe fojú rénà ẹ̀ fala takhar gbogbo ohun tó bá jẹ́ ẹ̀tọ́ ẹ̀ má fi ráre má fẹ̀tọ́ ẹ̀ fi ráre má fòun náà ráre má fojú ojú àbùkù ojú ẹni tí ò ní ẹnìkan má fi wò níbòmí Ọlọ́run ní a ò ètàn àmúnù fi ìyàwó mi zi masigaba nígbà tí Ọlọ́run bá ń ka àwọn iṣẹ́ olóore ó ní falaqtahamal aqaba kẹ́ tó lè rí àlìjánnà wọ̀ ẹ lásìgbò ẹ ṣiṣẹ́ ẹ wọ jàkadì pẹ̀lú iṣẹ́ olóore
falaktamal akọba Ọlọ́run ní kí làwọn ìjàkadì tẹ́ fẹ́ wọ̀ pẹ̀lú iṣẹ́ orí kẹ́ tó rí àlìjánà wọ̀ ó ní ó wá ń ka àwọn lọ́tọ̀ọ̀tọ̀ ó wá ní ao ètò àmúnù fi ìyàwó mi rí mọ́sígàbà àbí kí ẹ máa fún ẹni tí ebi ń pa ní ọjọ́ tẹ́bí le koko mọ́ kẹ́ máa fún ẹni tí ebi ń pa níjọ́ tí ebi bá le koko mọ́ àwọn tẹ́bí ebi bá ń pa àwọn aláìní tẹ́bí ń pa wọ́n pọ̀ àmọ́ nínú wọn Ọlọ́run ní yẹtíman dá makraba yẹtíman nínú wọn náà ni ọmọ tí ò ní bàbá ọmọ òrukàn dá makraba tó jẹ́ mọ̀lẹ́bí ọ ibẹ̀ lákọ̀ ti gbé tó ti jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ tí tẹ́ bá ń ka ẹbí yín ó kan bàbá ẹ̀ nínú ẹ̀ tó súnmọ́ inú ẹbí tó pé ẹbí ọ ni irú iṣẹ́ bẹ́ẹ̀ náà ní mú ní wọ àlìjánà ẹ̀rí nínú àwọn ọ̀nà gbàtọ́lọ́ngba ọba tí ó lára ga ó fi pè wá sí àkíyèsí iṣẹ́ àkólé kan ọmọ òrukàn nìyẹn ó tún pè wá sí àkíyèsí ìṣedéédé pẹ̀lú wọn nínú àyà mi ó ní wa an taqumu liyatama bilqis wa an taqumu liyatama bilqis nínú ohun tá a pè sí àkíyèsí ẹ̀ ni pé ẹ ṣe déédéé pẹ̀lú ọmọ òrukàn ẹ bá wọn ṣe ní ìbáṣepọ̀ tó dáa ẹ máa dájọ́ fún wọn láàrin yín pẹ̀lú àwọn ọmọ yín ní ẹjọ́ tó dáa ní ẹjọ́ déédéé ẹ máa bá wọn lò ní ìbálòpọ̀ déédéé ẹ má ṣe rẹ́ wọn jẹ ẹ má ṣe ṣàbòsí fún wọn nítorí sábàbí àìsíláyé bàbá wọn Ọlọ́run wa ní wa ma taf'alu min khair èyí tẹ́ bá ṣe lóore yálà fáwọn ọmọ òrukàn àbí síbòmíì tó bá ti jẹ́ṣẹ́ olóore tẹ́ bá ti ń ṣe o fa inna Allaha kana bihi alima ẹ lọ mọ̀ dájú pé ọba yín tí ẹ̀ ń ṣoore náà nítorí ẹ̀ ọba náà mọ̀ o kò sí àṣepamọ́ kan lóore tí ẹ̀dá bá ṣe tọ́lọ́run bá ò mọ̀ kò sí èyí tí ẹ̀ ń ṣe tó jẹ́ gbangba nínú oore tọ́lọ́run bá ò mọ̀ àmọ́ wa an taqumu liyatama bilqis ẹ ṣe déédéé pẹ̀lú àwọn ọmọ òrukàn nígbà tí Ọlọ́run bá ọba tí ọlá rẹ̀ ga ó ń pè wá sí àkíyèsí ká sì ṣe dáadáa fún àwọn kan nínú àwọn tí Ọlọ́run bá kà orúkọ wọn mọ́ àwọn tá a ṣe dáadáa fún tí Ọlọ́run bá ń pè àwọn mùsùlùmí sí pé ẹ ṣe dáadáa ẹ ṣe eré fáwọn báyìí fáwọn ẹni báyìí Ọlọ́run bá wò fi àwọn ọmọ òrukàn sílẹ̀ ó kà wọ́n mọ́ àwọn tó ẹ̀tọ́ oore tọ́ sí láti ṣe fún wọn Ọlọ́run ní wa'budullaha wala tushriku bihi shay'a lẹ́yìn ìgbà tí ìwọ mùsùlùmí ọmọ ìyá mi ní Islam tó bá ti mọ Ọlọ́run bá lọ́kan tó sì ń sìn lọ́kan ó tún kúṣẹ́ fún ọ ó ní wa bil walidayni ihsanan àkọ́kọ́ ẹni tí ó yẹ kó máa ṣoore fún kó fòore fi mọ̀ tó fi dáadáa fi mọ̀ náà ni àwọn mọ̀lẹ́bí bàbá àti ìyá àtàwọn tí ó pọ̀ wọlé wọn Ọlọ́run wá ń kà wọ́n ó ní wabidhil qurba àwọn mọ̀lẹ́bí lẹ́yìn àwọn bàbá ẹ̀ àwọn tó tún súnmọ́ bàbá tí wọ́n fámìlì pẹ̀lú bàbá àti ìyá Ọlọ́run ní wal yatama ẹ má gbàgbé àwọn ọmọ òrukàn lọ́kùnrin wọn lóbìnrin wọn wal masakin Ọlọ́run bá kò gbàgbé àwọn ọmọ òrukàn nínú àwọn tí ó pọn dandan ó ṣe kókó pé kí a ṣe dáadáa fún nígbà tí a bá fẹ́ ṣeré Al-Qur'an Al-Karim bákan náà ó ka ìṣe déédé àti ìṣe àkólé kan ìṣe àpọ́nlé àwọn ọmọ òrukàn ìtọ́jú wọn ó kà sí àwọn ìròyìn ẹni ire gbogbo ẹni tí ó bá ń ṣe àkólé kan ọmọ òrukàn Ọlọ́run bá ka iṣẹ́ ẹni àti ìwà tí wọ́n hù ní ìtọ́jú ọmọ òrukàn ìṣàkólé kan wọn ìmáa bá wọn ṣe pọ̀ dáadáa ní ìbáṣe tó dáa Ọlọ́run bá ní irú iṣẹ́ bẹ́ẹ̀ ìròyìn dáadáa ni fún ẹni tó bá jẹ́ mùmínì òdodo ǹjẹ́ tí a bá fẹ́ mọ mùmínì òdodo tí ó ní ìròyìn tó dáa lọ́dọ̀ Ọlọ́run ǹjẹ́ iṣẹ́ ó gbọ́dọ̀ jẹ́ nìkan tí kò ní ṣe aláyọ̀ máa ṣe àkólé kan ọmọ òrukàn Ọlọ́run bá ní nígbà tí ń sọ̀rọ̀ bọ̀ ó ní wa yut'imuna at-ta'ama ala hubbihi miskinan wa yatiman wa asira nígbà tí ń ròyìn iṣẹ́ olóore bọ̀ àwọn tí ń fẹ́ wọ àlìjánà àwọn tí ń bẹ̀rù Ọlọ́run ìgbà tí Ọlọ́run bá ń ròyìn wọn bọ̀ ó ní wa yut'imuna at-ta'ama ala hubbihi nínú iṣẹ́ tí wọ́n máa ṣe àyè tó wù àwọn náà nínú oúnjẹ tí wọ́n ń jẹ èyí tó dáa ní oúnjẹ kì í ṣe tí wọ́n ti jẹ kù tí wọ́n ní bùkátà sí mọ́ wọ́n á máa ṣe kíni o wọ́n á máa fi fún ọmọ òrukàn yut'imuna at-ta'ama ala hubbihi miskinan wọ́n máa fi fún aláìní wa yatiman àti ọmọ òrukàn wa asiran àti ẹni tí ń bẹ nínú ìgbèkùn gẹ́gẹ́ bí àwọn tí ò nẹ́rú tí ò nára àwọn tí ò lára níbi tí wọ́n wà èyí jẹ́ ìwà kan tó pàtàkì tí Ọlọ́run bá ọba tí ọlá rẹ̀ ga ó fi ròyìn àwọn ẹni tó jẹ́ mùmínì òdodo tí wọ́n jẹ́ mùsùlùmí òdodo ìwà kí a tọ́jú ọmọ òrukàn kí a ṣe àkọ́lé kan wọn kí a máa bá wọn lò ní ìbálòpọ̀ tó dáa ìwà yìí wọ́n ní ìwà ẹni ire ìwà mùmínì òdodo ni
bákan náà al-Qur'an al-Karim ó ka ìmáa ṣe àìdá sí àwọn ọmọ òrukàn àti ìmáa lé koko mọ́ wọn. Bákan náà ló ka sí ìròyìn àwọn gèfèrí, àwọn aláìmoore, àwọn ọ̀tá Ọlọ́run. Ní gbogbo ẹni tí ó bá ti ń ṣe àìmoore, gbogbo ẹni tí ó bá ti tọ́jú ọmọ òrukàn, tí ó ṣàkólé kan wọn, Ọlọ́run bá kà wọ́n sí àwọn ẹni bú, ìròyìn àwọn ẹni bú ni. Ọlọ́run ní ara'ayta alladhi yukadhibu bid-din fadhalika alladhi yad'u al-yatim wa la yahuddu ala ta'amil miskin. Ibi báyìí náà ni a fi àdàgbà ìpele tàkọ́kọ́ nínú wáàsí wa a fi tì lánìyàn pé láìpẹ́ a pàdé nínú ìpele ẹlẹ́kejì. Barakallahu fikum. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV, ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. Ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. A kú àbọ̀ sí ìpele ẹlẹ́kejì lórí àkọlé wa tí a ń bá bọ̀ látẹ̀kan náà ni ṣíṣe àpọ́nlé ọmọ òrukàn, ṣíṣe ìtọ́jú ọmọ òrukàn, ṣíṣe àkọlé kan àwọn ọmọ òrukàn tí wọ́n ń bẹ ní kíyà wa. Ibi tá a bá ọ̀rọ̀ dé ni wípé ìwà kí a máa lé koko mọ́ ọmọ òrukàn, ìwà kí a máa fojú rénà ọmọ òrukàn láwùjọ, ìwà kí a máa yẹ̀yẹ́ wọn, kí a máa tọ́jú wọn, kì í ṣe ìwà mùmínì òdodo. Ìwà àwọn ẹni bú, ìwà àwọn ọ̀tá Ọlọ́run, àwọn aláìmoore, àwọn gèfèrí ni. Nígbà tí Ọlọ́run bá ń ròyìn ìwà wọn, ó ròyìn àìṣedéédé pẹ̀lú àwọn ọmọ òrukàn, ó ṣàlàyé sínú ìwà wọn níbi tí ń sọ fún wa pé ara'ayta alladhi yukadhibu bid-din, ṣórí ẹni tí ń pe ọjọ́ ògbéǹde nírọ́, tó kàfàrà, tó ṣe aláìgbà ọjọ́ àjíǹde táǹpé ní ọjọ́ alkiyama, tí ó gbà gbọ́ dípò pé yóò tẹ̀ wá gbọ́ Ọlọ́run bá gbọ́. Ọlọ́run ní fadhalika alladhi yad'u al-yatim. Irú wọn, àwọn gangan ni àwọn tó já sí pé wọ́n a máa lé koko mọ́ ọmọ òrukàn. Àwọn lẹ́ni tí ń lé koko mọ́ ọmọ òrukàn. Àwọn lẹ́ni tí wọ́n fi ilé koko pẹ̀lú ìnira fi ṣe pọ̀ pẹ̀lú àwọn ọmọ òrukàn, fi bá ọmọ òrukàn ṣe. Wọ́n máa hánà ẹ̀tọ́ wọn fún wọn, wọ́n máa gẹ́rẹ́ wọn jẹ, wọ́n máa ṣàbòsí wọn. Ẹ̀rí ìròyìn àwọn Ọlọ́run ọba tí ó láyé ga nígbà tí tó ń ròyìn mí níbo oníkàlà ní Suratul Fajr, oníkàlà bal la tukrimuna al-yatim. Nínú àwọn ẹ̀hùn tí ó tún jẹ́ ẹ̀san gbogbo àwọn tí kì í bá ṣàkólé kan ọmọ òrukàn, àṣẹ tó máa ń dínà àrísìkì, ẹ máa ń dínà ìpèsè ìjẹ ìmu rere fún ẹni tí ó ní kápá tó sì ní àwọn ọmọ òrukàn ní abẹ́ tó lè tọ́jú, tí ó sì tọ́jú wọn. Nígbà tí Ọlọ́run bá ń ròyìn ìwà wọn, ó ní wa amma idha mabtalahu. Ṣé rí èèyàn nígbà tí Ọlọ́run bá ọba tí ọlá rẹ̀ ga, ọba fi mùsíbà kan, ọba fi àdánwò kan lórí pé kí ni, ó dín ọwọ́ àrísìkí ẹ̀ kù, ó fa àrísìkí ẹ̀ sẹ́yìn, ó ń fún ní díẹ̀díẹ̀ kò fún kótó. Fayaqul rabbi ahanan. Yóò máa sọ pé ọba mi yẹpẹrẹ mi láwùjọ, kò jẹ́ kí n jẹ́ nǹkan kan, ihun tí mo nídìí kò fún mi. Ọlọ́run wá ń fún lésì pé ọ̀rọ̀ ẹ̀ ṣe lè rí bẹ́ẹ̀. Kí ló dé tí ọ̀rọ̀ ẹ̀ fi rí bẹ́ẹ̀? Ihun tó jẹ́ kọ́rọ̀ ẹ̀ rí bẹ́ẹ̀ ni pé òun gangan fúnra ẹ̀ kalla bal la tukrimuna al-yatim. Pé ọ̀rọ̀ rí báwọn bó ṣe sọ, ihun tí ń fa sábàbí tọ́rọ̀ ẹ̀ fi rí bẹ́ẹ̀ tí ò fi rójú tu ọ̀rọ̀ ara ẹ̀, tárísìkí ẹ̀ ò fi lékún, tí ò fi tó, òun gangan ìbá wọn tá a fún un kò fi mọmọ òrukàn. Ẹ̀rí ìbá wọn tá a fún un náà, èyí tá a fún un náà tí ń lò kò fi mọmọ òrukàn. Báwo la ṣe fẹ́ ṣe àlékún àrísìkí ẹ̀? ń fi hàn pé àṣé máa tọ́jú ọmọ òrukàn tí ń bẹ nínú ilé àbí tí ń bẹ nínú ẹbí sábàbí àlékún àrísìkí ni,
sábàbí àlékún ìjẹmu ni, sábàbí ìgbàyà àrísìkí ni fún ẹni tó bá ń ṣe. Àtàrà àyà yìí fi mọ̀ ń fi hàn pé àwọn ẹni ìbínú, àwọn ẹni tọ́lọ́run bá ò yọ́nú sí ni wọ́n máa ń ní ìwà àìṣe àkólé kan ọmọ òrukàn láwùjọ. Ọlọ́run bá pè wá sí ìmáa rò pọ̀ mọ́ àwọn òrukàn, ìmáa jẹun pẹ̀lú wọn, ìmáa bá wọn sọ̀rọ̀, ìmáa bá wọn gbàmọ̀ràn. Gbogbo ohun tá à ń ṣe pẹ̀lú àwọn ọmọ wa ká máa ṣe pẹ̀lú àwọn náà kí wọ́n fi lè máa ní kí wọ́n fi máa ní ìfúramọ̀, kí wọ́n fi máa ní ìfúramọ̀ látara wọn pé àwọn jẹ́ nǹkan kan nínú ilé táwọn wà, àwọn sì jẹ́ nǹkan kan láwùjọ táwọn wà. Àìsí láyé bàbá àwọn kò sọ wọn di àwọn ẹni tí ò jẹ́ nǹkan kan, tí wọn ò jámọ́ nǹkan kan, tí wọ́n fojú rí náà. Ọlọ́run fi sọ fún wa pé Ọlọ́run ni yasalunaka an yatama. Ìrìn ànábì wọn àbí ẹlẹ́rìí pé kí ló yẹ ká máa ṣe, kí ni ìbátan wa, kí ni ìbáṣe tó da àbí ìbáṣe tó yẹ tá a máa ṣe pẹ̀lú àwọn ọmọ òrukàn tí bàbá wọn ò sí láyé tí wọ́n wà pẹ̀lú wa. Wọ́n bọ̀ àbí wa ànábì Muhammad lérí tí wọ́n bá dé kul islahum lahum khair, sọ fún wọn pé ìmáa ṣe dáadáa pẹ̀lú wọn ló lóore jù. Wa in tukhalituhum tẹ́ bá tó wá ń bá wọn ṣe papọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ wọn nínú gbogbo òṣèṣí yín fa ihwanukum fi din, fa ihwanukum ẹ lọ mọ̀ dájú pé ọmọ ìyá yín ni. Wa in tukhalituhum fa ihwanukum tẹ́ bá tó wá ń bá wọn ṣe pọ̀ nǹkan kan náà ní pẹ̀lú wọn, ọmọ ìyá lẹ́jọ́ jẹ́, ẹ má yọ wọn sọ́tọ̀. Wallahu ya'lamul mufsida minal muslih. Ẹni tí ó jẹ́ ni ire nínú yín tí ń ṣe déédéé pẹ̀lú àwọn ọmọ òrukàn tó ń dáníyàn dáadáa pẹ̀lú wọn, tí ń ṣe dáadáa pẹ̀lú wọn, Ọlọ́run bá ní mo mọ̀ láàrin yín. Wal mufsid, ẹni tí ó sì jẹ́ òbílẹ̀jẹ́ tí ò fẹ́ràn wọn, tí ò tọ́jú wọn, tí ń fojú rénà wọn, tí ń fẹ̀tọ́ wọn fi ráre, Ọlọ́run bá ní mo kúkú mọ̀ wọn náà. Báyìí ni Ọlọ́run bá oríṣiríṣi ọ̀nà, báyìí ni Ọlọ́run bá fi pè wá sí àkíyèsí ìmáa ṣe àkólé kan àwọn ọmọ òrukàn. Nígbà tí Islam bá ń sọ̀rọ̀ nípa sàárà, tí bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ olóore, tí bá ń sọ̀rọ̀ nípa ká náwó sí ojú ọ̀nà Ọlọ́run, tí bá ń sọ̀rọ̀ nípa ká ṣe dáadáa fúnra wa, ẹ ní rí ọmọ òrukàn kó gbẹ̀yìn nínú àwọn tí Ọlọ́run bá ó máa kà fún wa pé kí a ṣe dáadáa fún. Ọlọ́run ni yasalunaka madha tunfikun. Wọ́n tó ń bọ̀ wá bí wa Ànábì Muhammad léèrè nípa kí ló yẹ káwọn ná nínú owó tàwọn, níbo ló yẹ káwọn ná sí. Nínú owó àwọn tó bá ṣẹ́kù tó lé nínú bùkátà tàwọn, níbo ló yẹ káwọn máa ná sí. Wọ́n bọ̀ wá bí wa Ànábì Muhammad léèrè nípa ẹ̀. Ọlọ́run bá tún fèsì náà. Kul ma anfaqtum min khairin falil walidayn. Sọ fún wọn pé èyí tẹ́ ẹ bá ná lóore nínú owó yín, èyí tẹ́ ẹ bá ná ní dáadáa, ohun tó bá ṣẹ́kù lóore nínú owó yín, èyí tẹ́ ẹ bá ná fáwọn òbí yín ló fi ń dájú. Bàbá tó bí yín, ìyá tó bí yín, kẹ́ mọ̀ wọ́n pẹ̀lú oore tí ń bẹ lọ́dọ̀ yín, kẹ́ fi ọlá yín, kẹ́ fi oore yín fi mọ̀ wọ́n, òun ló dájú. Lẹ́yìn àwọn bàbá wal aqrabin, àtàwọn tí ó ń bẹ nínú ẹbí mọ̀lẹ́bí, lẹ́gbọ̀n bàbá, àbúrò bàbá, gbogbo ibi tá a tán dé tá a tagbòdé. Islam ní ká ṣe dáadáa fún wọn láwọn tó jẹ́ mọ̀lẹ́bí wa. Wal yatama, ẹ̀tún wò, àtàwọn ọmọ òrukàn tí ń bẹ nínú ẹbí, àbáwọn tí ń bẹ níbòmíì tí ì ṣe nínú ẹbí wa, Ọlọ́run bá ní ẹ tọ́jú wọn. Wal masakin wa ibn sabil, báyìí lọ́n ka wọn lọ, àti àwọn aláìní mi, àti àwọn ẹni tí ó ń rìnrìn àjò tí owó tán sí wọn. Ẹ ní rí Al-Qur'an nígbà tí bá ń ṣe òǹkà, tí bá ń ka àwọn ẹni tí ó yẹ kéèyàn ṣe dáadáa fún, ẹ ní rọmọ òrukàn kó gbẹ̀yìn bẹ́ẹ̀ níbi pàtàkì tí Islam pàtàkì ọ̀rọ̀ wọn láwùjọ. Bákan náà, bí Islam ṣe sọ fún wọn pé ká pín ogún fún wọn nínú ogún bàbá wọn, tá a gbọ́dọ̀ fogún wọn láre. Tí wọ́n bá tiẹ̀ tún wá yọ síbì kan tí wọ́n ń pín ogún tí ìṣogún wọn, bàbá wọn lọ́kọ́ ló kù o, wọn ò ní ìbátan kan pẹ̀lú ẹbí tí wọ́n ń pín ogún wọn. Islam ń sọ fún wa níbi pàtàkì wọn pé tí wọ́n bá yọ síbẹ̀, ẹ̀ ń pé àwọn ọmọ òrukàn tí wọ́n bá yọ síbẹ̀ níbi ipò wọn lọ́dọ̀ Ọlọ́run àti pàtàkì wọn àti nípa bùkátà wọn tí wọ́n ní tá a gbọ́dọ̀ fojú rí náà láwùjọ. Ọlọ́run bá ní tí wọ́n bá yọ síbi tá a bí ń pín ogún tó gún èèyàn bá tẹ̀ kàn wọ́n, Ànábì ní ẹ fún wọn, Ọlọ́run ní ẹ fún wọn bẹ̀. Ọlọ́run ní wa idha hadara al-qismata ulul qurba wa idha hadara al-qismata ulul qurba wal yatama wal masakin farzuquhum minhu wa qulu lahum qawlan ma'rufa. Tí ẹ bá ń pín ogún yín, táwọn ọmọ òrukàn bá débẹ̀, àwọn ọmọ òrukàn bá débẹ̀, tógún ni ò tiẹ̀ kàn wọ́n. Ẹ̀rí, yàtọ̀ sí ogún tó kàn wọ́n tí ó jẹ́ dandan a gbọ́dọ̀ fún wọn, lọ́kùnrin wọn lóbìnrin wọn, Islam tún ṣe yẹn náà ràn yẹn pé a gbọ́dọ̀ fogún àwọn ọmọ òrukàn fi ṣeré, a gbọ́dọ̀ fún wọn, ó gbọ́dọ̀ tẹ̀ wọ́n lọ́wọ́. Yàtọ̀ sí ìyẹn, tí wọ́n bá tún kọsẹ̀ bá yín níbi tẹ́ ti ń pín ogún tí kìí ṣe tiwọn, Ọlọ́run ní farzuquhum minhu,
ẹ fún wọn níbẹ̀. Ẹ má lé wọn. Ẹ má fojú pé ẹ̀yin kọ́ lẹ ní ẹ̀tọ́ yín kò sí níbí. Ẹ̀yin kọ́ lẹ ní ogún yìí. Farzuquhum minhu wa qulu lahum. Tẹ́ ẹ bá fún wọn tí ò bá tó nǹkan kan, ìbá tó bá kàn wọ́n tí ò bá tó nǹkan kan, ẹ tún fi ọ̀rọ̀ tútù, ọ̀rọ̀ ẹ̀lẹ̀, ọ̀rọ̀ dùnnú, ẹ tún fi pẹ̀lú ẹ̀ fún wọn. Tẹ́ ẹ bá fún wọn tán pé ẹ má bínú o, nǹkan náà pọ̀ ni o. Àwọn tí ó ní ẹ̀tọ́ yìí, ó ti ẹni ẹ̀tọ́ yìí wọ́n ti gbà á gbọ́dọ̀ ṣaláyè má fún yín nìkan bẹ̀ náà lẹ́yìn fi tọ́ sí yín gẹ́gẹ́ bí ipò yín láwùjọ. Qulu lahum qawlan ma'rufa. Ẹ wo bí Islam bó ṣe ṣètò ẹ̀. Ẹ wo bí Islam ó ṣe àpọ́nlé ọmọ òrukàn. Ká tún wá ká wo ẹni tí àwọn ọmọ òrukàn tí ẹ̀tọ́ wọn tó jẹ́ pé wọ́n ní ẹ̀tọ́ nínú ogún táwa ń fi ogún ran, tá bá fẹ́ fi ogún ran fi ráre. Nígbà tí ogún tí kìí ṣe tí wọ́n ti ń tọ́ sí wọn, kí ni a ti sọ èyí tó jẹ́ ti wọn gangan tá a bá ń fi ráre tá a bá jẹ́ kó tẹ̀ wọ́n lọ́wọ́ nígbà tí wọ́n bá bàlágà. Ẹ̀rí èyí tí ò ti tá a gbàgbé láti sọ ni pé ẹyin tí tá ń pè lọ́mọ òrukàn a gbọ́dọ̀ sọ níbẹ̀rẹ̀. Ẹyin tá ń pè lọ́mọ òrukàn ló gba àti mọ̀ pé ẹni tí bàbá yẹn ti kú ni. Ẹyin tí bàbá yẹn ti kú tí ò ti bàlágà, tí ò ti ìnọjọ́ orí tá tí a pè ní ó ti bàlágà yìí pé tí ò ti dáwà, ìyẹn pé kò ti bàlágà. Tó bá ti wá bàlágà ń ti ń kó nírú ọmọ òrukàn. Ó lè jọkùnrin, ó lè jọbìnrin. Tí ó bá ti kù lọ́mọ òrukàn tí kò tí ì máa lálàárí nǹkan tí obìnrin rí àbọ́kùnrin, tí ò ti àti bẹ̀ sí rí àwọn àmì tá a fi mọ̀ pé lágbájá àmì tá a rí lára yìí ó ti bàlágà, àbó ti ní ọdún tá a rí pé ọdún yìí ó ti bàlágà, àwọn ọmọ nìlà ń pè ní ọmọ òrukàn. Ìyẹn ni pé táwọn ọmọ yìí bá ti bàlágà, Islam pè wá pé ẹ̀tọ́ wọn ká fà á lé wọn lọ́wọ́, torí a lè gbé fún wọn ní kékeré. Nígbà tí wọ́n bá ní kékeré, wọ́n ṣe báṣubàṣu, wọn ò ní tí ì mọ̀ báwo la ṣe ń lówó, wọn ò tí ì mọ̀ nǹkan tí ń jówó. Ó di dandan kí ẹni tí ó jẹ́ aláṣẹ tá a fi ṣe aṣojú nǹkan dáadáa tẹbí tó jẹ́ tàwọn ọmọ yìí kó fà á lé wọn lọ́wọ́. Nígbà tí Islam ó ti pè wá sí yẹn, tí ẹbí tí kì í ṣe bí tiwọn tí wọ́n ń pín ogún bẹ̀, Islam ní ká fún wọn bẹ̀. Gẹ́gẹ́ bí àkókò díẹ̀ nínú àpẹẹrẹ bí Islam ṣe fòró wa, díẹ̀ nínú àwọn àpèjúwe, àwọn àmì Ọlọ́run, àwọn àyà Ọlọ́run tọ́lọ́run fi pè wá sí ìṣàkólé kan ọmọ òrukàn láwùjọ náà ni àmúwá ni. Ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ká wá tètè lọ níbi tí Ọlọ́run bá ti ń sọ̀rọ̀, tí Islam ti ń fi ọlá àti àpọ́nlé àti èrè ń jẹ tí ń bẹ fún gbogbo ẹni tí ó bá ṣàkólé kan àpọ́nlé ọmọ òrukàn, gbogbo ẹni tó bá ṣàkólé kan ìtọ́jú ọmọ òrukàn, gbogbo ẹni tó bá ṣàkólé kan ìbálòpọ̀ dáadáa pẹ̀lú ọmọ òrukàn. Kí ni ẹ̀san wọn ní ọ̀dọ̀ Ọlọ́run, yálà láyé ní ìní àbí ní ọ̀la kìyàmà? Ẹ máa bá wa kálọ. Nínú ẹ̀tọ́ wọn, ẹ̀yin jàmá, tí a bá ń fún wọn nínú oore tí ń bẹ́ńbẹ́, Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, arákùnrin kan lọ bá ní ọjọ́ kan, ó ní Ànábì Muhammad, inni ashku ilayka qaswata qalbi. Mo wá ń ṣàlàyé ọkàn mi le, àánú kò sí lọ́kàn náà, ọkàn mi le kòkó mi náà ní lọ́kàn. Kí ni mo lè ṣe tí ń fi máa ní àánú, tọ́kàn mi ó fi tutù, tọ́kàn mi ó fi rọ̀, tọ́kàn mi ò ní le? Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó wá ń sọ fún pé imsah ra'sal yatim wa at'imil miskin. Imsah ra'sal yatim wa at'imil miskin. Fi máa ọba ti rí ọmọ òrukàn, àwọn ọmọ tí ò ní bàbá, máa fà wọ́n mọ́ra, kó máa fọwọ́n pa wọ́n lérí, lẹ́ni tí ń ṣàánú wọn, kó wá wo báwo lọ́kàn yóò ṣe rí. Arákùnrin náà sì wá ṣe bẹ́ẹ̀. Ọlọ́run wá fi ẹ̀rọ̀ sí i lọ́kàn, ọkàn ò tún le mọ́, ó wá jẹ́ aláàánú, ó jẹ́ ẹni tí ń ṣàánú ẹnikẹ́ni. Látara kíni? Iṣẹ́ kékeré tá a lè fojú rí náà, èyí tó kéré. Kò tí ì sọ pé Ànábì ní, kò tí ì sọ pé fún lówó fún lóúnjẹ o, ó ní máa fi ọwọ́ fi pa orí ọmọ òrukàn. Ìyẹn pé wá lọ mọ̀ pé gbogbo ẹni tí bá ti ń lu ọmọ òrukàn, tí fi ń kulẹ̀ kókó mọ́ wọn, tí ń jẹ wọ́n níyà, ọkàn yìí ó le náà ni. Bọ́kàn bá sì lè wá sí òní wọbẹ̀, bí wá sí ò bá sì wọbẹ̀, èèyàn ò ní ṣoríire, kò ní jẹ́ ni Ọlọ́run. Ìgbà tó bá ti gba wá sí oore olótùkù tó fẹ́ rí. Ǹjẹ́ ẹni tọ́kàn ẹ̀ rọ̀, nínú ọkàn tó bá rọ̀ ní wá sí ń wọ̀, ọkàn tó bá ń wọ̀rọ̀ ní ṣeré, ọkàn tó bá rọ̀ ní láàánú, tọ́kàn bá ti ń le, èèyàn ń lọ bí ìparun ni. Ohun tó lè amọ́kàn ẹ̀ rọ̀, ẹ wo iṣẹ́ kékeré yẹn,
tí a mọ̀ níṣẹ́ olóore ká pe ọmọ òrukàn ká máa fọwọ́ pa lára kí a máa ṣe àdúrà fún ká máa pè lórúkọ tó dáa ká máa pọ́nlé àṣé ń bẹ nínú nǹkan tí ń jẹ́ kí ọkàn kó rọ̀ nínú àwọn àǹfààní ẹ̀ kan nìyẹn. bákan náà ẹ̀san tí ń bẹ fún ẹni tí ó gba ọmọ òrukàn tọ́ káfíìrì yẹtìm ẹni tó gba ọmọ òrukàn tí ń tọ́ tí ń náwó sí lórí tí ń tọ́jú ẹ̀ là ń pè ní káfíìrì yẹtìm ẹ̀san tí ń bẹ fún ní ọ̀dọ̀ Ọlọ́run. Ànábì Muhammad ó ń ṣàlàyé fún wa pé as-sa'in alal armala wal miskin kal mujahid fi sabilillahi awil qa'im al-layl wa sa'im bin nahar. ẹ̀san tí ń bẹ fún ẹni tí ń tọ́jú ọmọ òrukàn ìtọ́jú ọmọ òrukàn ti bẹ̀rẹ̀ láti pé ìtọ́jú ìyá tó bí nígbà tí bàbá yóò sí tó yí ìyá tó ní ọmọ ni bàbá ní ń tọ́jú ìyá ní ń tọ́jú ọmọ bàbá náà wá sí àwọn ọmọ yìí wá ń bẹ lábẹ́ ìyá wọn àwọn náà ń pè ní armala veuve. Islam ní ẹni tí bá ń pọ̀ ṣẹ̀ṣẹ̀ tí ń ṣojú ṣe tí ń dàmúdàbò lórí pé kíni ìyá yìí fẹ́ fi tọ́jú àwọn ọmọ yìí tí ń gbé ohun tó bá nílọ fún wọn tí ń tọ́jú wọn pé ẹ gbà fáwọn ọmọ ẹ fi tọ́jú àwọn ọmọ ẹ sanwó iléèwé wọn ẹ fi fi aṣọ ọdún fún wọn ẹ fi oúnjẹ sílé fún wọn. gbogbo ẹni tó bá ń ṣerú iṣẹ́ ni ìyá nìkan ló ń tọ́jú o ìyá nìkan kọ́ ló ń tọ́jú àwọn ọmọ ẹ̀ mọ́ lábẹ́ ni. gbogbo ẹni tó bá ti ń ṣe bẹ́ẹ̀ Ànábì ní as-sa'in alal armala ipò wọn ní ọ̀dọ̀ Ọlọ́run bá kal mujahid fi sabilillah ipò wọn dà gẹ́gẹ́ bí ipò ẹni tí ó lọ jagun sí ojú ọ̀nà Ọlọ́run bá tó fi lélẹ̀ tó fọ̀nà lẹ̀ tó gbé ọkọ́ tó gbé àáké tó gbé ìdà tó gbé ìbọn tí ń lọ jagun ẹ̀sìn sí ojú ọ̀nà Ọlọ́run bá ní tó sì kó ń lu ẹ̀. bákan náà kò tán síbẹ̀ ó ní awil qa'im bil-layl ẹ̀san tí tó ń bẹ fún ó dàbí ẹni tí ó rí pé nígbà tí ilẹ̀ ṣú tó dìde báyìí tó bẹ̀ sí yanáfìlà ó yanáfìlà títí ilẹ̀ fi mọ́ tí ò ṣíwọ́ tí ò jáwọ́ àgbà tí wọ́n pè run alifajari ẹ̀san tí ń bẹ fún nìyẹn. a sì mọ́lá tí náfìlà òru gbogbo alamọ́lá tó ní. bákan náà àwì sọ ìbí nahar abẹ́ni tí ó finú gbààwẹ̀ tó fi ebi panú lọ́sàn-án lẹ́ni tó fi ń súnmọ́ Ọlọ́run ọba ọlá tí ń bẹ fún ẹni tó gbààwẹ̀ tó ń fi ebi panú nítorí tọlọ́hun ẹ̀san tí ń bẹ fún èrè jẹ tí ń bẹ fún ní ń bẹ fún ẹni tí ọba ti ń ṣerú iṣẹ́ yìí tí bá ń tọ́jú àwọn opó àwọn tó já sí pé ọkọ ti kú sí tí wọ́n sì nọmọ ní abẹ́ tí ń tọ́jú wọn láì ní àníyàn mí kan ẹ̀rí tó yẹ pé ó sáfẹ́ tọ́jú àwọn ọmọ yìí kò fẹ́ kí wọ́n ráre wọ́n ní ẹ̀san ńlá níbẹ̀ fún wọn ní ọ̀dọ̀ Ọlọ́run. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní kò tán síbẹ̀ ohun tó jẹ́ báríbakú nǹkan tẹ́nìkankan wá ń lé tó jẹ́ mùsùlùmí òdodo ohun tí mùsùlùmí òdodo ń lé tó fi ń ṣiṣẹ́ láyé òun náà ni àlìjánà. báwo la ṣe rí àlìjánà wọ̀nyí òun náà ni pàpín èròǹgbà wa gbogbo ohun tá à ń ṣe níṣẹ́ nírun láàwẹ̀ ní gbogbo dáadáa tá à ń ṣe àlìjánà náà la fẹ́ wọ̀. Ànábì ní àlìjánà ọ̀hún o Ọlọ́run bá ti ṣe nírọ̀rùn fún ẹni tí ń tọ́jú ọmọ òrukàn. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kì í ṣe àlìjánà pé àlìjánà bẹ́ẹ̀ àlìjánà tí o fẹ́ máa wà pẹ̀lú ànábì Muhammad sallallahu alayhi wa sallam àlìjánà tiẹ̀ tó ń tọ́jú ọmọ òrukàn tó ń ṣe ojúṣe lórí ọmọ òrukàn tó karama wọn tó lé koko mọ́ wọn tó ń ṣojúṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ lórí ọmọ òrukàn. Ànábì ní ẹni tí ó bá ń ṣojúṣe lórí ọmọ òrukàn tó gbọ́ ọmọ òrukàn tó ń tọ́jú ẹ̀ yálà nínú ẹbí ẹ̀ ni yálà ọmọ ọ̀rẹ́ ẹ̀ ni yálà bákan lọ́jẹ́ ni kò tí ẹ̀ mẹ́bí ẹ̀ kankan ni ó sáré pọ̀ ọmọ òrukàn ní tọ́jú ẹ̀. Ànábì ní ana wa kafil yatim fil janna hakadha fil janna hakadha èmi pẹ̀lú olùbójútó ọmọ òrukàn olùtọ́jú ọmọ òrukàn olùtọ́ ọmọ òrukàn èmi pẹ̀lú ẹ̀ báyìí la wà ní àlìjánà yín pé tẹ́ bá ti rán Ànábì ẹ̀rí òun náà ni. nínú àgbà wa mi ò ní ashara bisababatihi walwuso Ànábì fi ọba ọwọ́ àti ọmọ ọwọ́ àkọ́kọ́ tá ń pè ní ìka ọwọ́ ó fi ṣe àpèjúwe tó fi hàn wọn sábẹ́ pé èmi pẹ̀lú ẹ̀ báyìí la wà ní gbangba alkiyama fi wọnú àlìjánà sallallahu alayhi wa sallam. ẹ̀yin olùgbọ́ wa ọ̀wọ́n jùlọ bí Islam ṣe pè wá sí ìṣe dáadáa fọmọ òrukàn náà ló kìlọ̀ fún wa nípa ìṣàbòsí fún wọn ó kìlọ̀ fún wa nípa ìṣe àbòsí fún wọn ìjẹ ẹ̀tọ́ wọn tó pé kìí ṣe gbogbo ọmọ òrukàn náà ni bàbá jáde láyé fún tí ò ní nǹkan kan àìmọye òbí mi tó fi ọlá lẹ̀ tó fi owó lẹ̀ tó fi dúkìá lẹ̀ tó jáde láyé fáwọn ọmọ yìí tí àwọn ọmọ yìí ní jẹ́ pé ọmọ olówó ni bàbá wọn kí bàbá wọn tó jáde láyé tó sì fi dúkìá lẹ̀. irú àwọn ọmọ yìí ẹni tí ó wá jẹ́ aṣojú ẹbí
aṣojú nǹkan dáadáa àwọn bàbá yìí tí ń jẹ́ alásọ̀ọ́lẹ̀ tí wọ́n sàsọ́ọ́lẹ̀ fún pé ìwọ ni kó o máa bójútó nǹkan bàbá àwọn ọmọ yìí, báwo ló ṣe ní ṣàbòsí fún? Islam pè wá sí àkíyèsí nípa yẹn wípé ẹ má ṣe súnmọ́ owó àwọn ọmọ òrukàn, ẹ sì má ti jẹ́ gbọ̀nà tí ó tọ́. Kódà tá a bá rí owó yìí tó bá ṣe máa fi ṣe business, ó ṣe máa fi ṣe ọrọ̀ ajé, tówó yìí òfin ní máa parẹ́, tó yẹ pé nínú báńkì ló wà ní tí báńkì òfin ní parẹ́, tó yẹ òfin kò fi àlùbá àti ìparun òní fi wọ́wọ́ náà. Ohun tá a máa ṣe tówó náà ó tún máa gbèrú sí, Islam yọ̀ǹda fún wa bí ká ṣe. Tí nǹkan bá ń jáde ńbẹ̀, tẹ́ni tí ó bá ń ṣiṣẹ́ yìí àbí tó èrè kan bá ń jáde ńbẹ̀, èrè ni ẹni tí nínú àwọn tí ń ṣiṣẹ́ yìí àwọn náà máa gbà ńbẹ̀. Tẹ́ni tó bá ń darí ètò owó yìí níbi ọrọ̀ ajé tó náà bá jẹ́ ọlọ́lá, wọ́n ní kó fàlìyà snafif kó kára ró ńbẹ̀ tó yẹ pé òun ti ní. Ṣùgbọ́n tó bá jẹ́ nìkan tó yẹ pé òun náà ò ní tẹ́lẹ̀, ó ti lè máa jẹ́ inú èrè yẹn tó wọ àwọn ọmọ òsì bàjẹ́. A gbọ́dọ̀ jẹ́ sábàbí ìba dúkìá àwọn ọmọ òrukàn jẹ́ lẹ́yìn ikú bàbá wọn. Dípò pé a sọ pé àwa láàjẹ́ sábàbí tá a fi ṣàbòsí àwọn ọmọ náà lórí ẹ̀tọ́ wọn tá a pè ní tiwa, tí a fi ẹ̀tọ́ àwọn ọmọ náà ráre, tí wọ́n sì ní bàbá míì. Bàbá náà sì ti ṣiṣẹ́ kalẹ̀ fáwọn ọmọ yìí ní àwọn dúkìá tí táwọn náà bá rí, tí wọ́n bá gbọ́njú bá, tí wọ́n bá dàgbà, tí wọ́n bá rí pé bàbá wa ó tráì, tí àwọn náà fi máa ṣe ìṣẹ̀mí wọn, tí wọ́n fi bẹ̀rẹ̀ ìṣẹ̀mí wọn. Islam ní ẹ ṣe àkíyèsí, ẹ ṣàkíyèsí, ẹ má ṣe ṣàbòsí fún wọn. Ọlọ́run bá pè wá sákíyèsí yẹn. Bákan náà, ẹ̀yin olólùgbọ́ wa ọ̀wọ́n jùlọ, ẹ̀ṣẹ̀ ńláńlá ni o, ẹ̀ṣẹ̀ ńláńlá ni, ìyà ńlá ní sì ń bẹ fún gbogbo ẹni tó bá ń jẹ ẹ̀tọ́ ọmọ òrukàn ní ọ̀nà tí ó tọ́. Zambun kebir, zambun kebir, ẹ̀ṣẹ̀ ńlá ni tí Islam ó le koko, ó sì ṣèlérí ìyà tó le koko. Ó ní innal ladhina ya'kuluna amwalal yatama dhulma innama ya'kuluna fi butunihim nara wa sayaslawna sa'ira. Gbogbo ẹnikẹ́ni tí ẹ̀tọ́ ọmọ òrukàn ń bẹ ní kíá ẹ̀, tó wá mọ̀ọ́mọ̀ tó wá ń jẹ níjẹkújẹ, tó mọ̀ọ́mọ̀ tó fi ń ráre, tó ń fi ẹ̀tọ́ wọn fi ráre, táwọn ọmọ ni tí wọ́n bá fi dàsìkò tí wọ́n fi gba ẹ̀tọ́ wọn tí wọ́n rí ẹ̀tọ́ wọn mọ́, àbí wọ́n ń béèrè ẹ̀tọ́ wọn ò rí gbà, Ọlọ́run bá ní kí wọ́n lọ mọ̀ pé iná ni àwọn ń jẹ sínú o, wọn ò jẹ́ àjẹgbékọ́ o. Adìẹ ìrànà kì í ṣe àjẹgbékọ́. Innama ya'kuluna fi butunihim nara, iná ni àwọn ń jẹ sínú. Wa sayaslawna sa'ira, ó sì pẹ́ ọya àìkú wọn láìwọnú náà sa'ir. Ẹ̀rí, èyí ni ìlérí tí Ọlọ́run bá ṣe fún gbogbo àwa tí a bá ń gbèrò kọ́lọ́run má ṣe wá bẹ́ẹ̀. Àwọn tí bá ń gbèrò àbáwọn tó ti ń ṣe tó ń fi ẹ̀tọ́ àwọn ọmọ òrukàn tí wọ́n fi ń ráre. Bákan náà, Islam pè wá sákèsí pàtàkì lọ àwọn tí ń bẹ ní kíá ẹ̀tọ́ àwọn ọmọ òrukàn. Ìpè a gbọ́dọ̀ fi nǹkan wọn tó dáa, káwa ká ní èyí tí ò dáa, ká fi ti èyí tí ò dáa ní fi pàrọ̀ dáadáa tiwọn, káwa wá gba dáadáa ní, ká fi èyí tí ò dáa lẹ̀, ká gbé wọn pé tí nìyẹn. Nígbà tí lápèjúwe a ní ilẹ̀ kan tí ó ń bẹ níbi ibi tí omi máa ń lọ rẹgú sí, tí ò tí sí solution, tí wọ́n bá kọ́lé síbẹ̀ lé ní nǹkan bí ọdún mẹ́wàá lé ní wọn tí mọ̀. Àwọn sọ̀rọ̀ ní orí mi omi látàkè tó wà tó tẹ́ tí wọ́n gbé ìyẹn táwọn mọ̀ nìní. Ọ̀wá gbé èyí tí kò náǹfààní, a lè náǹfààní àti tà, dípò pé a lè náǹfààní àti kọ́lé sí, tá a fi náǹfààní, a lè rẹ́nìkan tí ó jáde pé mo fẹ́ ra lẹ̀hún, ó wá fi ṣe táwọn mọ̀ ní pé èyí tí bàbá wọn fi lẹ̀ nìyẹn. Ọlọ́run bá tún pè àsákèsí yẹn, ìpè ká ṣọ́ra, gbogbo ẹ̀ náà nínú àbòsí ló wà. Ó ń bẹ nínú àbòsí. Ó ní kí a ṣọ́ra, ó ní wala tatabaddalul khabitha bitayyib, wala tatabaddalul khabitha bitayyib. Ẹ má fi èyí tó burú fi pààrọ̀ èyí tó dáa fáwọn ọmọ yìí nínú ẹ̀tọ́ wọn. Wala takulu amwalahum ila amwalikum. Ẹ má ṣe jẹ owó wọn pọ̀ mọ́ owó yín, ẹ̀yàn lọ́tọ̀ọ̀tọ̀. Tó owó yín bá dàpọ̀ mọ́ owó wọn, ẹ̀yàn lọ́tọ̀ọ̀tọ̀. Owó tí pẹ̀lú bàbá wọn bá dàpọ̀, ẹ̀yàn lọ́tọ̀ọ̀tọ̀. Gbé ti bàbá wọn fún wọn kẹ́ gbé tí. Ẹ má dàpọ̀, ẹ má dà ti bàbá wọn pọ̀ mọ́ tí. Gbogbo oríṣiríṣi ọ̀nà lọ́nà bá fi pè wá sí àkíyèsí ìṣàbòsí fọ́mọ òrukàn lórí ẹ̀tọ́ tí wọ́n ní lọ́dọ̀ wa láti fún wọn, tí òbí wọn fi ilẹ̀ fún wọn. Bákan náà Al-Qur'an Karim ó tún pè wá sákèsí pé tá a bá ní àwọn ọmọbìnrin ọmọ òrukàn tí wọ́n bá bàlágà, tá a bá rí pé fífẹ́ wọn yálà àwa la fẹ́ fẹ́ wọn ni, yálà a fẹ́ fẹ́ wọn fọ́mọ wa ni, tá a bá rí pé a lè ṣe déédéé níbi fífẹ́ àwọn ọmọbìnrin ọmọ òrukàn,
a lè fún wọn lẹ́tọ̀ọ́ tó yẹ wọ́n láwùjọ táwọn pé a ṣe àbòsí fún wọn. Islam ní ẹ fi wọ́n lẹ̀ kí wọ́n fẹ́ni tí yóò ṣe déédé pẹ̀lú wọn. Ẹ má ṣojú kòkòrò àti fẹ́ wọn nítorí pé ẹ mọ̀ pé ẹ lè ṣe déédé. Nítorí ẹni tó yẹ kó fún wọn ní ẹ̀tọ́ tó jẹ́ ẹ̀tọ́ tiwọn tí ó ṣe déédé tó bá yọjú, ẹ fi wọ́n lẹ̀ kó ń fẹ́ onítọ̀hún. Ẹ má sọ pé ọmọ wa ni, àwa la ní ẹ̀tọ́ láti fẹ́, kẹ́ máa wá ṣàbòsí fún. Ọlọ́run bá pè á sí àkíyèsí, ó ní wa in khiftum alla tuqsitu fil yatama. Tí ẹ̀rù bá wá ń bà yín nípa pé ẹ lè ṣe déédé fáwọn ọmọbìnrin tí wọ́n ti bàlágà, tí wọ́n wà ní yatim, tí wọ́n ti bàlágà, ẹ lè ṣe déédé láti fẹ́ wọn fúnra yín àbí fún ẹni tó súnmọ́ yín lọ́mọ ni. Wọ́n ní fankihu ma taba lakum minan nisa. Ẹ fi wọ́n lẹ̀ kẹ́ fẹ́ èyí tí ẹ rí pé ẹ lè fẹ́ tí ò ní sí wàhálà, tẹ́ẹ̀lẹ̀ tí kò ní sí gbọ́n mi sí omi òtó, èyí tó wù yín tẹ́ẹ̀lẹ̀ ṣe déédé pẹ̀lú ẹ̀. Tí a ti ṣe déédé pẹ̀lú àwọn ọmọ òrukàn, ọba ni tí ó nira fún yín, ẹ fi wọ́n lẹ̀ nítorí kí ni? Ẹ má fi ìnira kàn wọ́n. Ẹ má fi ìnira kàn wọ́n látara fífẹ́ tẹ́ bá fẹ́ wọn. Ẹ̀yin olùgbọ́ wa wọ́n jùlọ, ọni tí gbogbo yìí tá ń sọ yìí tọ́lọ́run bá ń pè àsákèsí ẹ̀ yìí, bó ṣe wù ọ́ náà kí ẹ̀yìn ẹ rí fún àwọn nígbà tó sí láyé mọ́, bó ṣe wù ẹ́ kí ẹ̀yìn ẹ rí fáwọn ọmọ ẹ̀, bẹ́ẹ̀ náà ni kó ṣe hùwà fáwọn ọmọ òkú ọ̀run tí wọn ò ní bàbá láyé. Bó bá ṣe ṣe fún àwọn ọmọ òkú ọ̀run tí ò ní bàbá láyé tá ń pè lọ́mọ òrukàn, tó bá ṣe dáadáa fún wọn, bẹ́ẹ̀ náà ni Ọlọ́run bá yóò rán àwọn aláàánú sáwọn ọmọ tiẹ̀ náà nígbà tí wọn náà bá sí láyé tó bá ń bùkátà bàbá. Àṣesílẹ̀ la àbọ̀ wá bá. Wọ́n ní tó bá yí gbogbo yìí tá ń ṣe níwàásí fún ọ yìí tí ò bá yí ọ àbí ò bá fẹ́ gbà ní, Ọlọ́run ní tí ibi kan rántí. Ó ní wali yakhsha alladhina law taraku min khalfihim dhurriyya di'afa khafu alayhim falyattaqullaha waliyaqulu qawlan sadida. Pẹ̀lú gbogbo wá síta ṣe yìí, àwọn tó já sí pé tí wọ́n bá fi ọmọ sẹ́yìn táwọn náà bá ti jáde láyé, táwọn náà máa wá bẹ̀rù kí làwọn ọmọ yìí, kí ni ìgbésí ayé àwọn ọmọ yìí ṣe fẹ́ rí, kí làtúbọ̀ táwọn ọmọ yìí ṣe fẹ́ rí, táwọn náà bá ń bẹ̀rù ìgbésí ayé àwọn ọmọlẹ́yìn wọn àti àtúbọ̀tán wọn, táwọn náà bá ń bẹ̀rù ẹ̀, àjẹ́ tí wọ́n bá fẹ́ káwọn ọmọ ráre, tí wọ́n bá fẹ́ jẹ́ káwọn ọmọ kí wọ́n rí ìṣòro, tí wọ́n bá fẹ́ káwọn ọmọ kí wọ́n rí ìparun lẹ́yìn ikú wọn, àjẹ́ káwọn náà tún ẹ̀yìn òkú ọ̀run tó fọmọ́lẹ̀ kí wọ́n tún ṣe níbi pé kíni, níbi kí wọ́n tọ́jú ọmọ òrukàn lẹ́yìn ikú òbí wọn. Èyí tó fún wa ń fi hàn pé bí òbí bá ṣe dáa, bóbi bá ṣe dáa náà ni àwọn ọmọ ẹ̀ ó dá lẹ́yìn ẹ̀. Salahul aba fi salahil abna. Gbogbo dáadáa tí òbí bá ń ṣe kalẹ̀, ó ń ṣe kalẹ̀ fún àwọn ọmọ ẹni. Gbogbo aburú tó bá sì ń ṣe kalẹ̀, tí òun bá ti rí ẹ̀san ẹ̀ kó tó lọ, yóò gbà lọ́dọ̀ Ọlọ́run, àwọn ọmọ ẹ̀ ó jẹ́ ń bẹ̀. Ǹjẹ́ gbogbo ẹni tó bá ń bẹ̀rù ìparun àwọn ọmọ àti ìráre àwọn ọmọ, kó tún ojúṣe ọmọ yẹ́ tí ó sì láyé tó fọmọ́lẹ̀, kó tún ojúṣe ẹ̀ lọ, kó tún ojúṣe ẹ̀ ṣe. Tó bá ń fẹ́ kí dáadáa kó máa ṣẹlẹ̀ sáwọn ọmọ tòun náà, jẹ́ kó ṣe dáadáa fún àwọn ọmọ tí òkú bá fi lẹ̀. Èyí ó mú wa rántí ìtàn kékeré kan tí Ànábì Musa alayhi salatu wasalam pẹ̀lú ọmọ ìyá rẹ̀ tá ń pè ní Khidr, tí wọ́n jọ rìnrìn àjò. Ìtàn ń bẹ ní Suratul Kahf, tí Ọlọ́run bá ní òun fi nǹkan mọ́ Khidr, tòun ti bí Musa ṣe jẹ́ ànábì tí ò dé kò ní irú mọ̀ bẹ́ẹ̀. Musa wá ń ṣojú kòkòrò àti mọ ohun tí Ọlọ́run bá fi mọ́ Khidr, tí òun náà fi kún tiẹ̀. Ọlọ́run bá wá dà wọ́n pọ̀, wọ́n rìnrìn àjò papọ̀, torí inú rìn àjò láti máa rí ìṣesí, láti máa mọ̀ wà èèyàn, láti máa mọ̀ ṣe sí èèyàn. Khidr fún láwọn àwọn ẹ̀kọ́ kan pé tí o bá ń rí àwọn nǹkan tí ò bá làákàyè mu lọ́dọ̀ tiẹ̀, dákẹ́. Tá bá ti parí ìrìn àjò wa, wọ́n máa fún ẹ ní ìfọ́síwẹ́wẹ́ ohun tó fa sábàbí tí mo fi ṣe bẹ́ẹ̀, torí máa ṣe àwọn nǹkan tí ò ní bá làákàyè mu, torí pé ó lòdì sí ẹ̀kọ́, ó lòdì sí ìwà rẹ̀. Má bí mí nìkan tí a bá ti parí ìrìn àjò wa, ohun tó fa tí mo fi ṣe bẹ́ẹ̀. Lẹ́nu kan Musa Ọlọ́run ò fún ní sùúrù tí ó fi gbọ́. Àmọ́ èyí wo ló ṣẹlẹ̀ nígbà tí Khidr alayhi salatu wasalam
torí ògiri kan tó ti fẹ́ wó Khidir wá gba yẹ̀pẹ̀ ó bomi sí ó fi sí ògiri yẹn ó fi ṣán ògiri yẹn ó fi mọ ògiri yẹn padà kó lè máa wò Mùsá wá sọ fún pé èé ṣe tó bá wù ẹ́ ó bá ti gba ẹ̀san ó bá ti gba owó iṣẹ́ tó ṣe nì lọ́dọ̀ àwọn ará tó ní àdúgbò yìí lọ́dọ̀ àwọn tó ní ògiri nítorí pé kíni ìgbà táwọn náà débi lálẹ́ àná atọrọ oúnjẹ àti nìkan bọ̀ àlejò wọn gbọ́ àlejò ìgbà tó wá ṣiṣẹ́ olóore yìí ó gbọ́dọ̀ gba nǹkan lọ́dọ̀ wọn Khidir alayhi salatu wassalam ó wá bínú torí pé ìyẹn nípa pinnu tó ṣẹlẹ̀ láàrin yẹn àlàyé tó wá ṣe fún ni pé ṣé orí ògiri tí mo mọ yẹn ògiri tó fẹ́ wọ̀ yẹn ní ìsàlẹ̀ ògiri ni ọlá kan bẹ́ẹ̀ trésor ńlá kan bẹ́ẹ̀ tí ó jẹ́ ti àwọn ọmọ òrukàn bàbá wọn ti kú tipẹ́ tí a bá filẹ̀ tó bá wó ẹni ẹlẹ́ni kan ní ó wá kó kíní yẹn àwọn ọmọ yẹn sì ń bẹ ní kékeré Ọlọ́run wa ránṣẹ́ sí mi pé kí n mọ kíní yẹn káwọn ọmọ yẹn fi dàgbà tí wọ́n bá fi dàgbà àwọn náà gbapá ní ó gbèrò àti tún lé yẹn ṣe wọ́n fi lọ bá ọlá yẹn bẹ̀ nítorí dáadáa tí bàbá náà dá nígbà tó wà láyé lọ́lọ́run fi ṣe dáadáa ó fi ṣe oore àwọn ọmọ náà kù ó fi ṣe dáadáa àwọn ọmọ náà kù nǹkan tí wọ́n fẹ́ rí èrè ń jẹ wọn ó fi ṣe kù látara dáadáa bàbá náà táwọn náà bá ń fẹ́ ká dáa ǹjẹ́ ká tún ojúṣe ká ṣe ojúṣe àwọn ọmọ òrukàn ká sì tú ẹ̀yìn wọn ṣe barakallahu li wa lakum ibi láfi àdàgbà wá sí tèmi dúró sí kọ́lọ́n kó jẹ́ ká rí ṣe gbà mí kọ́lọ́n kó má ṣe ní àgbọmọ fún yín kó sì má ṣe ní àsọmọfọwà náà iléeṣẹ́ náà ló má jẹ́ ó bàjẹ́ láéláé àti gbogbo àwọn tó ṣe ẹ̀bẹ̀ àti àwọn olóòtú bẹ̀ subhanakallahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illa Allah Allahu akbar Allahu akbar walillahil hamd Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illa Allah Allahu akbar Allahu akbar walillahil hamd Subhanallah والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم